ẹ kú dédé àkókò yìí ìròyìn yàjóyàjó ń lọ wá sétí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alárà ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn ojúlówó ọmọ ìjọ Celestial ni mí, kódà mo kọ́ ṣọ́ọ̀ṣì CC kan fúnra mi. K1 The Ultimate ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí àgbà òjò olórin fújì ní Alhaji Wasiu Ayinde K1 The Ultimate sọ pé ojúlówó ọmọ ìjọ Celestial lòun ti di nǹkan tí ó pè yẹn mọ̀ ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára báyìí. Ní ọjọ́rú ọjọ́ 23 oṣù kẹrin tí a wà yìí ni K1 fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn kan. Ọ̀pọ̀ ló gbàgbọ́ wípé ẹlẹ́sìn mùsùlùmí pọ́nbélé ni K1 The Ultimate pẹ̀lú bí ó ṣe ń jẹ́ orúkọ mùsùlùmí tí ó sì tún lọ sí Mẹ́kà láìmọye ìgbà fún iṣẹ́ ájì. Èyí gan ló jẹ́ kó jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀ èèyàn nígbàtí K1 tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe náà wípé ọmọ ìjọ CCC lòun o, àti pé òun gan gẹ́gẹ́ bí ẹnìkan kọ́ odidi ṣọ́ọ̀ṣì kan. Nínú fídíò ọ̀hún tó wà lórí Instagram rẹ̀ ní K1 ti sọ pé jíjẹ́ ọmọ ìjọ CCC jẹ́ nǹkan ìmúyangàn àti nǹkan ìmóríyá fóun. Mo wá ẹ̀sìn gan ni o, mo wá Ọlọ́run gidi gan. Ìlànà mùsùlùmí àti ìlànà kìrìsìtẹ́nì ni mo fi wá ẹ̀sìn tí mo sì fi wá Ọlọ́run. Kò síbì kan tí kò wá Ọlọ́run dé o. K1 ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí jáde lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan tó wáyé lóṣù kínní ọdún yìí láàrin gbajúgbajù olórin fújì ní àtàwọn àáfàá kan níbi ètò ìsìnkú mọ̀mọ́ rẹ̀ tó wáyé nílùú Ìjẹ̀bú-Òde. K1 The Ultimate ń bá ẹnìkan sọ̀rọ̀ lọ́wọ́ lórí fóònù nígbàtí ó ṣàdédé dá àṣà kan pé wọ́n wá ganu síbi èyí tó ní ṣe pẹ̀lú àwọn àáfàá kan tí wọ́n wá síbi òkú ìyá rẹ̀. Báyìí ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dá àṣà ganu sí lórí ẹ̀rọ ayélujára. Kódà ọ̀pọ̀ nínú àwọn olórin tó fi ganu sí kọrin. Ọ̀pọ̀ èèyàn ló tú àṣà ganu sí wípé àwọn àáfàá tó fẹ́ tọrọ owó ni Alhaji Wasiu Ayinde ń bá wí. Báyìí ni ọ̀pọ̀ àwọn àáfàá bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí tako Wasiu lórí ọ̀rọ̀ tó sọ sáwọn àáfàá náà. Kódà àwọn ọmọ Nàìjíríà míì tí wọn kì í sáfà náà faraya wípé ọ̀rọ̀ tí K1 sọ sí àwọn àáfàá yìí kù díẹ̀ káàtó. Àmọ́ ìlú mọ̀ọ́ká olórin fújì náà ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu nígbà tó sọ pé ọ̀rọ̀ tó ń sọ kò ju ẹnu òun lọ o. K1 tún sọ fáwọn èèyàn wípé òun kò lè tọrọ àforíjì o torí pé òun kò ṣẹ̀ ẹnikẹ́ni. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alárà ìkànnì kẹrìnlélógún tó fi kalẹ̀ sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alárà kẹrìnlélógún bàbá gbogbo.